Àròjinlẹ̀ òwe Yorùbá. Mo kí wa kú ilé lọ́sẹ̀ yìí lórí ètò wa Àròjinlẹ̀ òwe Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, èmi náà ni ènìyàn yín, ọmọ yín, arákùnrin yín. Òwe mẹ́ta náà ni mo tún mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí o, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ní ìṣe wa. Òwe àkọ́kọ́ a máa sọ wípé a pa àgbà ní òòrùn, àwa gbórí àgbà sí bòòji. Àǹfààní kí nìyẹn wá ṣe fágbà? Bẹ́ẹ̀ ni, òun lòwe àkọ́kọ́. A pàgbà lóòrùn, a gbórí àgbà sí bòòji. Àǹfààní kí ló wá ṣe fágbà? Òun lòwe àkọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì a máa wí pé dandan báyìí lowó orí, ọ̀ranyàn láṣọ ìbora. Bẹ́ẹ̀ ni mo wí. Dandan lowó orí, ọ̀ranyàn láṣọ ìbora. Òun lòwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta wí pé rírò báyìí lọbẹ̀ gbẹ̀gìrì, bí a kò bá rò ó kò ní kí. Bẹ́ẹ̀ ni, rírò lọbẹ̀ gbẹ̀gìrì, bá ò bá rò ó kò ní kí. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo tún mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Kó tó di pé wọ́n máa lọ lọ́sẹ̀ yìí, mo fẹ́ sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta nítorí wípé mo fẹ́ ká ṣe àròjinlẹ̀ lórí rẹ̀ dáadáa. Òwe àkọ́kọ́ sọ wípé a pàgbà lóòrùn, àwa gbé orí àgbà àgbè sí bòòji. Àǹfààní kí nìyẹn wá ṣe fágbà? Òun lòwe àkọ́kọ́. Èkejì wípé dandan báyìí lowó orí, ọ̀ranyàn ní aṣọ ìbora. Ìkẹta tó kẹ́yìn rẹ̀ ó sọ wípé rírò báyìí òun ní tọ́bẹ̀ gbẹ̀gìrì, bá a bá kùnà tá a kàn tá a rò ó kò ní kì. Àwọn òwe mẹ́ta tí mo tún mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Kó tó di pé wọ́n máa lọ, mò ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àti gbogbo ẹ̀yin tẹ́ ń nawọ́ sí iléeṣẹ́ ìránṣẹ́ Cfrodram ti ìtàkùn àgbáyé yìí. A sọ wípé ẹ ṣé bẹ́ẹ̀ tí ń náwó lẹ̀ ń nára. Ibi tẹ́ ẹ ti mówó náà kò ní tán níbẹ̀ o, ọwọ́ yín ò sì ní kàn ìsàlẹ̀ àpò. Bó bá wá fẹ́ kàn ìsàlẹ̀ àpò, ẹ ó máa rórun mú jáde. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún lọ. Èmi náà ni ọmọ yín, arákùnrin yín, èèyàn yín, Oyèwọ̀lú Zaccheaus, tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé láì léwu. Ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.